nation ó ti jìnnà sí wọn Nàìjíríà níbi tá a bá dé yìí lórí tàbí tá a dúró sí ó ti súnmọ́ Yorùbá nation báyìí ó ti jìnnà sí wọn Nàìjíríà wetin ẹ fẹ́ máa halẹ̀ mọ́ wa Yorùbá dé o ẹ lè halẹ̀ mọ́ wa ẹ lè bùgá wa Yorùbá dé pẹ̀lú ọ̀tẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀ pẹ̀lú rìkíṣí pẹ̀lú tẹ̀m̀bẹ̀lẹ̀kún pẹ̀lú wáìkà ìwé ojú mi èmi ojú ọ ìwé ojú mi pẹ̀lú gbéraga àti gàrú Yorùbá nation it is ordained gbogbo àwọn tí wọ́n ń tako Yorùbá nation ẹ lọ bèrè lọ́wọ́ wọn o àwọn alálẹ̀ wọ́n dúró ti Yorùbá nation yìí tán ni anybody takulaya Yorùbá nation àwọn alálẹ̀ kò takulaya òun náà dey play lórí tàbí tá a wà yìí ó ti súnmọ́ Yorùbá nation ọ̀rọ̀ tó ń jà látijọ́ wo tó kàn rà ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ regional system of government àwọn náà ti fò bọ́ta pẹ́ wọ́n láwọn ò fẹ́ o àwọn ò fẹ́ regional system o wọn ò lè fẹ́ ṣebí Yorùbá láàmù tí wọ́n mu Yorùbá ló ń jẹ tí wọ́n ń jẹ à ń pè wọ́n ní màálù wọ́n láwa ní koríko táwọn ń jẹ ẹgbẹ́ kan màtí ẹni tí wọ́n wà á torí gbà tí wọ́n bọ́ta èmi ò rí ẹ̀dá kan ní nọ́ọ̀tì tó takò wọ́n you know why ohun kan la gbé tí wọ́n ń ké ohun kan làlùkò wọ́n ń fọhùn ṣùgbọ́n onídẹ̀rẹ̀ Yorùbá ló ké tiẹ̀ ní mẹ̀yà kò dẹ̀ ní ìyá níbi tá a bá dé yìí o ọkọ̀ Yorùbá nation ti fò plane yẹn ó ti gbéra tán báyìí bọ́ọ̀sì ló kù ńlẹ̀ àti dánfó ìwọ tó bá lè gan lẹ́yìn ni kò gan lẹ́yìn Lagos state náà wá bọ́ta ọlọ́run kan lásgídì àwọn ọlọ́mọ Èkó the original indigenous people of Lagos state wọ́n ní tí Yorùbá nation bá ń lọ wọ́n láwọn onítẹ̀lé Yorùbá nation lọ o wọ́n láwọn máa dá dúró ní àwọn òsì lára Yorùbá nation ẹ̀dẹ̀ mọ̀ pé ọba Gúúsù náà sì ṣe interview níjọ́ kìíní àná tó ní Yorùbá nation wọn yẹn tó bá ń lọ Lagos onítẹ̀lé wọn lọ dey play ojú ti là minority nìyí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ Yorùbá nation yẹn minority nìyí níbi tá a bá dé yìí regional system of government wọ́n bá yìí tẹ̀ introduce ẹ̀ ẹ̀yin Lagos state tẹ́ sọ pé ẹ fẹ́ Yorùbá nation yẹn ẹ béèrè lọ́wọ́ ara yín kí ni àwọn north fẹ́ ẹ bira yín wọ́n ní kó amend 1999 constitution tó jẹ́ pé bàbá wọn ní north ló kọ fún Nàìjíríà bàbá onírùngbọ̀n funfun ṣèbẹ́yìn náà mọ̀ Abdulsalamu ṣèbẹ́yìn náà mọ̀ pa ẹ̀ wọ́n oppose bíìlì yẹn wọ́n láwọn ò fẹ́ kó adjust 1999 constitution tó support wọn kó máa gbé ìbọn rìn káàkiri pẹ̀lú màálù kó máa ṣe bó ṣe wù wọ́n kó pààyàn kẹ́nìkan má lè bí wọ́n oppose ẹ̀ wípé àwọn ò gbà wọ́n gbé regional system of government dé bó tẹ̀ yẹ pé máa kan ló kọ́ òun kàn ṣe pass ẹ̀ ni and immediately àwọn house gan ti sọ pé àwọn disassociate ara wọn kó lára bíìlì yẹn àwọn ti ẹsẹ̀kẹsẹ̀ wọ́n sáré yára wọn we disassociate ourselves from the bill tó bá pẹ́ lóòótọ́ tiẹ̀ ni wọ́n ṣe máa oppose ẹ̀ náà nìyẹn wọn ò fẹ́ regional system of government kí ni wọ́n fẹ́ àtọ̀rọ̀ restructuring wọ́n oppose ẹ̀ wọ́n ní restructuring my foot abẹ́yìn ò gbọ́ ni nígbà tí bàbá wọn sọ vice president Shettima òun ló sọ wọ́n sọ̀rọ̀ state police wọ́n fò bọ́ta wọ́n láwọn fẹ́ state police kí ni wọ́n fẹ́ ẹ̀yin Lagos state tẹ́bálẹ̀ bá Yorùbá lọ kò sí wàhálà professor wá já yín sí ni ẹ̀sùn bí ojú yín máa bò ojú yín máa Ọlọ́run ojú yín máa bò abẹ́yìn kọ́ ìgbà tí wọ́n ya wọ ọjà ń jọ̀wọ́ ní Lagos state ọjà ilé epo kí lẹ rí ṣe wọ́n pààyàn lọ́jà ilé epo kí lẹ rí dára kí ni Dáúdà yín jà wọ́n kó ìbọn jáde ní Lagos state kí lẹ rí ṣe ẹ rí nǹkan kan ṣe
wọ́n dáná sun ọjà. Kí ni Dáúdà yín dà ní Lagos State? Ẹ lè dá anything. Àbáwọn Gàmbàrí yìí kọ́ wọ́n ti mú kóró pọ̀n yín dání, wọ́n ra robo báyìí lọ́wọ́ ni. Àwọn panápaná Lagos State tó jẹ́ mọ́tò gọ́ọ̀mẹ̀ntì tó lọ síbẹ̀, kí náà fi lé wọn padà? Wọ́n lé wọn lóko, wọ́n ya padà, wọ́n ya dànù. Ṣẹ́yìn ẹ̀ lẹ sọ pé ẹ tẹ̀lé Yorùbá lọ. Yorùbá wà lójú kan gan, táwa papọ̀ gan ni wọ́n ń dára bẹ́ẹ̀ yẹn. Engineer tí wọ́n lù pa ní Lagos State Níkòyí, kí ló engineer David sound engineer, kí ló tẹ̀yìn jáde? Nothing. Ṣẹ́yìn ilẹ̀ wa sọ pé ìfẹ́ Yorùbá nation. Fúlàní dúró nugbó, wọ́n dákó fún wa. Wọ́n fi àjẹlẹ̀ Yorùbá. Wọ́n pa àwọn àgbẹ̀ rodo mẹ́rin di 200 naira lójú ayé yín. A lè lọ sóko mọ́. Àwọn ọmọ kàwé wọn ò ríṣẹ́. Abiyamọ wá jèrè ọmọ mọ́. Marriage wá ń dàrú nílẹ̀ Yorùbá, ọkọ àtìyàwó wá ń kọra wọn kalẹ̀. Ẹni tí Yorùbá tó bá tẹ̀ àpò pé wọ́n ṣe general system of government. Ní tẹ̀lé àwọn Yorùbá tó kù lọ. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ bèrè lọ́wọ́ yín, ṣé wọ́n kà wá nínú Yorùbá nation wọn láàpè? Wọ́n ní Lagos State nìkan ló kù. Bíbélì náà sọ pé tó ju ẹ̀kan bá yọ ẹlẹ́nu, ó ní kò yọ dànù. Tó bá pẹ́ ilẹ̀ máa dá wa dúró. Lagos State, ẹ má dá mi dúró. Èmi ọmọ bàbá olówó. Wọ́n fẹ́ dá mi. Tó bá pẹ́ ilẹ̀ máa dá wa dúró, Ọlọ́run máa já yín kalẹ̀. A máa já yín lẹ̀. Tẹ́ bá wò pé omi wà lọ́dọ̀ yìí, àìmọye tó mi wà. Nílẹ̀ Yorùbá, ọrọ̀ ajé pọ̀ nílẹ̀ Yorùbá, a máa já yín bọ́lẹ̀ ní mọ́tò. Ẹ bọ́lẹ̀. Fúlàní lè máa disturb wa nínú igbó, kó máa disturb wa lókè ní house. Nínú 36 states ló wà ní Nigeria. 36 states. Fúlàní nìkan ló kó 19. 17 tó kù, inú ẹ̀ ní Igbo, inú ẹ̀ ní Yorùbá, inú ẹ̀ ní àwọn Bende, inú ẹ̀ ní àwọn Middle Belt, inú ẹ̀ ní àwọn everywhere. 17 ní gbogbo tó kù kó. Àwọn nìkan ló kó 19 states. Tó bá tiẹ̀ pé regional system of government yẹn, wọ́n kàn fi flash ojú wa wò. Kí wọ́n wọ́n ta máa ṣe ní, bẹ́ẹ̀ ṣe máa bọ́ta ọ̀pọ̀sí ẹ̀ náà nìyẹn. Kò sí wàhálà o. Ṣé báwọn Igbo ti sọ fún yín? Wọ́n ní Lagos is no man's land. Ọpẹ́lọpẹ́ wa lára yín. Ọmọ Yorùbá nation, ẹ jẹ́ kíra wa kú oríire. Yorùbá nation, ẹ jẹ́ ká máa kíra wa kú oríire. Ọpẹ́lọpẹ́ wa lára yín. Bí yàn bá ṣe o, ká sọ pé ó ṣe o. Bàtà àwọn ṣùkú dídìde sí yín. Tó ní Lagos is no man's land. Ní ayé Sanwó-Olú. Àwọn ọmọ Yorùbá nation yìí la dìde. Yorubawuyi mo try. Tẹ́ bá yín mi mo yínra mi. Aláǹgbá tó bọ́ látorí ìrókò. Ó ní yá. I salute myself. Tẹ́ni kankan ò bá yín mi. Èmi gan lára mo yínra mi. Tí mo ń fa ẹjú tó. Bí ẹni tó kọta rẹ lábẹ́. Ẹ̀yin olóṣèlú yìí, ẹ̀yin ọmọ Yorùbá yìí, tó bá gba Lagos State lọ́wọ́ yín, ẹ gbọ́dọ̀ wá dé o, kẹyà dúró sọ̀hún ni o, Sanwó-Olú. Bẹ́ẹ̀ ṣe ń gbẹ́ bọ́ọ̀lẹ̀ ń gbé tutù làwa náà ń bá yín pariwo làwọn ojú. Lóòótọ́ la fẹ́ Yorùbá nation, ṣùgbọ́n a ka Lagos State mọ́ ilẹ̀ Yorùbá. Tàbá sọ pé kì í ṣara wa, àkátì kò sí wàhálà. Tàbá ti dúró ní Yorùbá nation. Because when you go divide Nigeria, yẹn náà tún kún o. Opportunity márùn ló wà tí wọ́n sọ kalẹ̀. Regional system of government, state police, restructuring, ká divide Nigeria. Kí ni karùn-ún? Wọ́n láwọn ò fẹ́. Tẹ́ bá sọ pé ẹ tẹ̀lé wa lọ, kò sí wàhálà, mo kò sáré já yín sí ẹ súnmọ́ bíbí. Ní ẹ̀sùnmọ́ bíbí ìka àwọn ẹ̀kọ́ change 1999 constitution wọn láwọn ò gbà ẹ̀sùnmọ́ bí Lagos State bẹ́sẹ̀ àwọn ìjà yín sí ni. Tẹ́ ẹ bá ti gba Lagos State ẹ fẹ́ dúró as a country tí yín
àbí as a nation Lagos nation àwọn aláràkà tẹ́ ẹ bá ti gba Lagos nation ọ̀rọ̀ tí mo sọ fún ilé ẹ̀kọ́ pé when things fall apart even the center cannot hold. Ṣó yé yín? Ṣó clear? Ó clear? Tí ò bá yé yín ẹ jẹ́ kí n tún sọ lọ́nà bòmí. When you sell your friend at a cheaper rate, even the buyer will not trust you. Kò máa sand ní etí yín. Tẹ́ bá kọ̀ tẹ́ tẹ̀lé Yorùbá lọ ẹ ti gba Lagos nation yín. Nínú Lagos yẹn tẹ́ bá ti dìde pé fẹ́ gba Lagos nation, àwọn Bariga àwọn náà dìde pé àwọn fẹ́ gba Bariga nation wọn láwọn ò tẹ̀lé lè kó lọ. Àwọn Àwórì náà wá dìde ńgbà yẹn wọn láwọn la àwọn alálẹ̀ kó ṣáwọn alálẹ̀ kó àwọn Àwórì náà dìde wọn láwọn fẹ́ Àwórì nation tí yín báyìí o ògún gbọ́. Mo sọ pé minority nìyí àwọn èèyàn mi tó sọ pé Yorubawuyi àwọn Lagos sì bẹ̀rẹ̀ minority nìyí Ìjẹ̀bú náà máa dìde. Ẹ gbọ́ ìtàn àwọn náà fẹ́ gba Ìjẹ̀bú nation Ọ̀tà nation Banguf onípàdù nation aláì Èkó ó máa wá ṣàn ó máa ju ti dúpẹ́ carbonation singlimation tó dọ̀ yẹn wá ṣàn àjòmí òkun lọ. Kí ni mo sọ fún Lagos state ó máa ṣàn akọjá ti dúpẹ́ carbonation singlimation ẹ̀rí àgbọ̀dé dúpẹ́ ẹ ti rí bó ṣe rí tí yín náà ṣàn àjòmí òkun lọ. Tó bá lè ṣàwọ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n a ní Elédùmarè orí ń ta wá àwa tá wà lẹ́yìn odi orí ń ta wá àwọn tó wà Nàìjíríà wọ́n ń pariwo fún ebi àròkọ lọ alálẹ̀ ń bínú àwọn tí wọ́n tẹ̀lé Yorùbá wọ́n ń bínú. Now ẹ jẹ́ ká sáré kà síta. Home pigeon on the go. Lagos not interested in regional government. We can stand alone, says pressure group. Wow. Lagos not interested in regional government. We can stand alone, says pressure group by Ayodele Olufemi, June 2nd, 2024. The Renaissance Patriot Foundation says the indigenes of Lagos State are not interested in being part of Western region if Nigeria return to a regional system of government. Lagos State are not ready to be part of Western region if Nigeria return to system of government. Kò sí wàhálà àwọn ọmọ Igbo ń dúró dé yìí. Ọlọ minority nìyí minority òun nìyí tẹ́ bá fẹ́ tẹ̀lé wa ẹ máa bọ̀ tẹ́ ẹ bá dẹ̀ lọ ẹ lè dá wa dúró. Kí ló dé? Kí ni tó dé wọ́n fi ṣe yín ni? Èpè àṣà bàbá mi Sunday Igboho wọ́n lè pe Àwọlẹ̀ ó ní mi mọ́ta Àwọlẹ̀ náà ṣépè fún. Tó bẹ́ẹ̀ Sunday Igboho gan bá tí bá lọ làákàyè ni ohun tí wọ́n fojú ẹ̀ rí ó yẹ kó náà gbé èpè kalẹ̀ fọ́mọ Yorùbá ni. À ń jẹ èpè Àwọlẹ̀ lọ́wọ́ àti ìjẹ́tàn for donkey years. Mọ́ta fojú Sunday Igboho náà rí. Tó tó bá tún ṣépè ìsìn wá tún àwọn ọmọ kan tún dé báyìí ọlọ́mọ ẹ̀kọ́ kó má jọ́ fi ṣe yín lẹ̀ Yorùbá ni. Ẹ fẹ́ gbọ́ ojú ti là Ọlọ́run. Bèbí ti ṣẹ́jú lásìkò tá wà yìí. Bèbí ti ṣẹ́jú ẹni tí ò bá lọ kó máa lọ. Ẹni máa lọ kó máa lọ. Ẹni máa lọ kó máa lọ o. Yorùbá nation yìí ò lè dahoro. Ẹni tó ń fẹ́ lọ kó máa lọ. Ẹni tó bá ti tẹ̀lé wa lọ sí Yorùbá nation kó dúró. The group whose members are indigenes of Lagos said the state prefer a stand-alone status and not a merger with other southwest states. The group whose members are indigenes of Lagos said the state prefers a stand-alone status and not a merger with other southwest states. No problem, stand alone. Ẹ dúró láyé yín. Ẹ dúró. Ọmọ Yorùbá. Ẹ bá mi discuss comment section. Ẹ bá mi sọ fún ọ pé ọkọ̀ gan ti kún. Driver ti jókòó sórí seat.
plane yẹn òyìn tẹ̀ ti food ó ti gbéra anybody tó bá ń bọ̀ nísìn gan ó máa gán bùtù lẹ́yìn ni we welcome everybody gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn táwa lẹ́yìn òdì à ń ṣiṣẹ́ bí akúra àwọn tó wà nílé bí ń pa wọ́n bí ẹni máa kú àròkọ lọ ìṣẹ̀dá àwọn tí wọ́n fìyà jẹ tí wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ because ẹ̀yin live large ìṣẹ̀dá wọn ń bínú àwọn àgbẹ̀ tí wọ́n pa lóko ẹ̀jẹ̀ wọn ń ké tọ́tọ́tọ́tọ́ báyìí fún ẹ̀san ẹ̀jẹ̀ wọn ń pariwo nínú lẹ́lẹ̀ fún ẹ̀san àwọn tí wọ́n gbé tí wọ́n pa ẹ̀jẹ̀ wọn ń ké fún ẹ̀san lẹ̀ Yorùbá àwa ni pé at least journey of millions miles àbí million miles start with a step tó bá ti pé regional system of government náà ó fẹ́ wáyé ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe ni Ọlọ́run àdúró dé anybody abẹ́yìn tèmi ẹ fẹ́ dúró àdúró dé anybody sẹ́yìn àdúró ẹ̀dá dúró tí stand alone stand alone Ìjẹ̀bú á pàtàn fún yín tó bá ka ẹrú ní ẹrú á bàjẹ́ wọ́n á ka ẹrú fún yín ṣé gbogbo ilé yín ẹ ti tàtọ́ ní Lagos State ẹ ti fọwọ́ ṣe wà ń bẹ̀ ẹ ti fọwọ́ ṣe pàtí ó máa ṣókì yín ògún gbọ́ ó máa ṣe kí ni ó máa ṣókì yín Ọlọ́run ṣe Fúlàní ti sọ̀ráǹdì yín sí wàhálà àwọn Ìgbò wọ́n ti ra áàfù lé yín áàfù ṣọ́ọ̀bù yín wọ́n ti rà á tó bá dé dáwó padà yẹn lè dáwó padà mọ́ ẹlòmíì ò níṣẹ́ lọ́wọ́ ìyàwó 15 ló ní ọmọ láńlọ́ọ̀dù àmọ́ wá bímọ kiri ilé tó bá wá ní pàtí wọn wá dáná rọ rẹpẹtẹ ẹlòmíì tí ò ti ta létí ẹ̀ ó ti gbowó ọdún 10 lọ́wọ́ Ìgbò ìdè wash Ọlọ́run àwọn ojílẹ̀ báyìí àwọn òye ṣùgbọ́n àdúró dé anybody tí possibility ẹ bá ṣẹlẹ̀ pé yes Yorùbá nation dé àdúró dé anybody àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kí ni kó máa fèsì ẹ wo ẹ tún mọ́ wájú. On Saturday the group released a statement to react to the viral draft bill proposing a return to regional government. On Saturday, the group released a statement to react to the viral draft bill proposing a return to regional government. The document titled "A bill for an act to substitute the annexation of Decree 24 of 1999 with a new governance model for the Federal Republic of Nigeria" went viral on social media during the week. Okay, the bill is said to have been drafted by one Akin Fakponda, who is not a member of the National Assembly. And to the draft gan, who is a member of National Assembly. Akin Fakponda, ọmọ Yorùbá náà ni. Òun náà rí bí àìṣe tó. Wọ́n sọ pé ó draft bill yẹn. Bí ẹ kò tiẹ̀ gbà yẹ̀wò ní House of Assembly. Kí àwọn yẹn náà ti fò bọ́ta, àwọn ọmọ ń pa gbogbo yín náà sì mẹ́pọ̀n yín dání báyìí. Wọ́n ra ẹ̀pọ̀n yín róbó. Èmi mọ̀. Many people say Yorubawuyi ó support wọn, ẹ̀yin lẹ mọ̀ pé intermediary ni sọ̀rọ̀sọ̀rọ̀ láàrin àwa ẹ̀yin àti àwọn tó wà lókè. Tẹ́yin bá bínú tẹ́ kọ sí comment section tẹ́ pé wọlé tẹ́ bínú, yes ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Tẹ́yin bá ń bínú tẹ́mi náà ń bínú, tẹ́yin ń bú wọn tẹ́mi náà ń bú wọn. Ọlọ́mọ yẹ ká jáàmù àgbákò. Ẹlòmíì kan tó bá ń kọjá lọ pé irú àwọn orí fúrafú ló wà níbi bíi. Ṣùgbọ́n tẹ́yin bá ń bínú ó ń lajà kì í bínú. Tẹ́yin bínú I know how it pains. Ṣé mi náà sínú ìmì máa ṣiṣẹ́ méjì ṣe mẹ́ta ni. Màá dé ńgbà mi máa sùn yànnàyànnà ni. Màá dé ńgbà mi báyìí máa sùn bẹ́ẹ̀ tọ́ka tán láka ẹ̀ ni.
àwọn tó wà lókè yẹn èmi máa pariwo mo máa fún wọn lẹ́pọ̀n ṣùgbọ́n limitation gbọ́dọ̀ wà fẹ́ni tó ń sọ̀rọ̀ limitation ó gbọ́dọ̀ wà láàrin àwa ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì tẹ́ ń pè wọlé ẹ̀yin lè máa bínú ẹ lè máa comment section àwọn náà wà ń bẹ̀ wọ́n ń ka kọ́mẹ̀ntì wọ́n ń rí ìbínú yín mo tára bá gbé díẹ̀ èmi I want to say èmi personally tí mo bá gbé díẹ̀ màá tún dẹ̀ tí mo bá gbé díẹ̀ màá tún dẹ̀ you know why ibi tí ẹnu àwọn tó jẹ́ tó wà lókè ibi tẹ́nu wọn dé ẹnu tèmi ò débẹ̀ ẹnu tèmi ò social media ló wà ní Yorùbá sọ pé a máa ń ṣe nǹkan mi ní àṣírí légbé tẹ́yìn bá ń bínú tèmi bá ń bínú ṣó máa jọ̀pọ̀ ni ṣó tó bá kí n bínú màá bínú sí ṣó tí mo ṣe láàárọ̀ àná àbẹ́ àárọ̀ yìí àárọ̀ àná bẹ́ẹ̀ rí ìyẹn mú bínú wá bí Fúlàní ṣe ń kó ẹran ìjọkọ̀ tí wọ́n ń ṣe fídíò tínú wọn ń dùn ìyẹn bá bínú wá tó bá gba kémi explain fún wọn màá explain fún wọn torí pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí máa ń pàmùkùrù pẹ̀lẹ́ ẹ̀yin voice out ẹ sọ̀rọ̀ ẹ kọ comment tó máa bí wọn nínú èmi á gbé èmi á sọ̀rọ̀ màá lálé wọn díẹ̀ màá tún mú wálẹ̀ you know why tá bá ní Yorùbá nation tá a fẹ́ àwọn ibìkan wà tẹ́mi ò lè dé o tó pé àwọn náà máa lè débẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí many of them ẹ̀pọ̀n orí gas cooker ló wà wọ́n yan ẹ̀pọ̀n míì nínú wọn bíi bọ́ọ̀lì ni àìmọye wọn ẹ̀pọ̀n wọn mú dání báyìí tí wọ́n ra gbogbo báyìí ni ìmí ń débẹ̀ tán ló ṣe àdá inú bàbá Tinubu tó lọ síbẹ̀ jàgàbá bàbá Tinubu náà débẹ̀ torí pé no jàgàbá ló débi bí ẹbẹ ẹgbẹ́ tó fẹ́ ṣèkì dáńtàtà epo bàbá forí balẹ̀ ni a ní ọ̀hún tí o tọ́dọ̀ máa sọ pé òun dé òun yọ wá many of this àwọn àgbààgbà tẹ́ ń wò yìí when many of them watch our videos about lament I don't want to talk now before you will say what in support him Lagos State we move we don't dey wait kasiwaju the National Assembly okay the bill is said to have been drafted by one Akin Fakponda who is not a member of the National Assembly. The National Assembly has distanced itself from the draft bill. Ọmọ distance ara wọn bí wọn ẹ̀pọ̀n wà lórí gas cooker ẹ̀pọ̀n wọn yọ báyìí tó ń gbóná fẹlifẹli ẹ̀pọ̀n wọn ó ń gbóná fẹlifẹli lórí gas cooker ni wọn bí wọn kú wọn ní distance ara wọn kẹ àwọn ọmọ tí wọ́n rí kọ́nà àwọn ọmọ tí wọ́n rí kọ́nà ṣùgbọ́n tó pé wọn wà courageous enough America ará ìmọ̀ ẹni tó wọ́n pé òun resign tákọ̀ dìde pé òun resign Joe Biden tó jẹ́ governor wa ní New York níbí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ta ìṣọ̀rọ̀ kíní kan ọ̀rọ̀ gìmí bóyá ọ̀rọ̀ gìmí mi láìkí ẹ̀ wọ́n yọ Joe Biden ó dẹ̀ lọ jẹ̀lẹ́ńkẹ́lì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi kó lórí oyè ṣé ó lè ṣẹlẹ̀ Nàìjíríà ordinary councillor kan tó yọ Ogun Adé ordinary chairman kan tó yọ ó lé ní wọ́n ti jẹ́ dodo wọn ò lè sọ òdodo sílẹ̀ kan báyìí ò sí lẹ́nu wọn I wanna be they just want to be there even as figurehead they don't care where is Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò spent 8 years ní Aso Rock yet he cannot do shishi for ilẹ̀ Yorùbá bàbá Barrister wọ́n ti kọrin wọ́n ní tó kù bá ń dìde sọ̀rọ̀ Tábíọ́lá bá sọ ohun tójú ẹ̀ rí ní detention gbogbo àlà ó ṣàánú ọmọ Abíọ́lá kù bá ń dìde sọ̀rọ̀ Tábíọ́lá bá ròyìn tójú ẹ̀ rí ní detention ìwà làmàbà káàánú bó ṣe jẹ́ wípé
Ọ̀ṣínbàjò ló lè ròyìn ohun tó ju ẹ̀rí ní Aso Rock. A vice president ó dé ní sìn má lọ ṣe ó wọ̀ ṣe gbọ́ wọn Ọ̀ṣínbàjò ẹgbọ́n wọn ó wọ̀ ṣe bí ọbẹ̀ inú páànù kò ní wọ̀ ṣe ojú náà lè rò àwọn ojú náà kọ̀ àwọn pípò yìí wọ́n rẹ́dí àti fi wá ṣe collateral fún anything. They don't care. They don't. Bẹ̀tẹ̀ yìí bá ń bínú èmi sì tún repeat intermediary lèmi jẹ́. Akálà àwọn tẹ́ ń wò yẹn o wọn lè fún wàrà o ajé wọn lè dá wàrà Ọlọ́run wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọn lè dá wàrà nù. Ọ̀rọ̀ wọn dàbí obìnrin tó lóun àtọkọ òun ń jà ní tó lọ sí babaláwo ní lọ gé irun orí wèrè wá ó wá gé irun orí wèrè yẹn ó kú lọ fún babaláwo kó máa fi ṣoògùn. Bá ní báwo ló ṣe gé irun wèrè yà ń lọ lẹ́nu òun fún ní búrẹ́dì òun fi sùúrù tọ́ ó ṣe yíyà sí ẹ ló ṣe yíyà sọ̀rọ̀ kò fẹ́ bu ẹ̀jẹ̀ ló fẹ́ bu òun jẹ ìgbó òun tó máa tún súnmọ́ díẹ̀ wọ́n á tún súnmọ́ ẹ̀yìn wọ́n á tún súnmọ́ díẹ̀ wọ́n á tún súnmọ́ ẹ̀yìn títí tí tóun fi rí irun orí ẹ̀gẹ̀. If you think I am stupid with the way tẹ́mi fi ṣe show me you can pass by Ọlọ́run you can just pass by pé Yorùbá wù jẹ́ mi fẹ́ wo show ẹ̀ you can do it you can do it but ọlọ́gbọ́n lọ́rọ̀ mi máa yé ìran ọmọ wọn ló máa mọ̀ pé ẹni tí ò ní jẹ́ ká jẹun a máa ń kọ́ tiẹ̀ mọ́ oúnjẹ ni gbogbo ẹni tí ò ní jẹ́ ká jẹun ká yó àpá kọ́ tiẹ̀ mọ́ oúnjẹ ni tó máa bẹ́sù jẹun síbí ẹ̀ báyìí sọ pé síbí ẹ̀ ṣe máa rí no báwo náà sọ pé síbí ẹ̀ ṣe máa rí ẹni tó máa bẹ́sù jẹun síbí ẹ̀ báwo ṣe máa rí ó máa long ẹ̀yin tẹ́ ẹ ti download tap send ẹ ló bá mi download ẹ lo promo code mi Abiola TTS kẹ́ fi send owó lọ sí Nàìjíríà látẹni wo tẹ́ bá wà à ń ṣe dọ́là à ń ṣe pound à ń ṣe euro à ń ṣe gbogbo owó là ń ṣe àṣẹ ó ń kí yín o kò yí sì kí n tó báyọ̀ jà kí n tó jẹ̀bi mo máa fún ẹ ní ààyè and ààyè tí mò ń fún ẹ yẹn kò kí n ṣe pé mi ò lọ́pọlọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí la máa ń pàmùkùrù pẹ̀lẹ́ kí ni mo sọ fún yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ń pàmùkùrù àmùkùrù pẹ̀lẹ́ àwọn èèyàn máa ń pè because mo fẹ́ sọ síta pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni máa ń pàmùkùrù ẹ̀pọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa ń pàmùkùrù ẹ̀pọ̀n ẹ tó bá mọ̀ tí mo bá mi kọ sí comment section. The draft bill has elected the National Assembly has distanced itself from the draft bill. The draft bill has elicited conversation about the possibility of the 36 states forming regions. Reacting to the development, the Renaissance Patriot Foundation said, although the leadership of the National Assembly has denied the various draft bill, it is not convinced. The group said the draft bill is an attempt to subsume the aspiration of the people of Lagos into a larger group. Wahala. In recent times, our various indigenous groups had always maintained that we as indigenes of Lagos had always been having a raw deal from our neighbors in the southwest. A raw deal from your neighbors in the southwest. Funny. Who sees nothing good in us as they are only for projects to marginalize us and see our state as spoil of war. The statement reads, we recall that in our history of over 100 years, Lagos indigenes, in their various forms, towns and villages, have never made progress and development as part of any region
not to talk of the Western region. The brief balkanization of our state to be part of the Western region was an aberration. Nothing should be assumed, especially from the content of the proposed bill, especially if it has the inclusion of Lagos State as part of any region. Wow. We demand a referendum to actually reflect the wishes of the people. Referendum! Ṣọ́ọ̀tì yé yín, wọ́n fẹ́ referendum to reflect the wishes of the people. Àwọn ọba ta ni ò mọ ẹgbọ́n ká fẹ́ ránṣẹ́ nu káwa tì ẹ fẹ́ referendum. Ọlọ́run àdúró dè yín. Lagos State abẹ́fẹ́ dúró dè wọ́n ni. Ọlọ́run pa àdúró dè yín. Ọlọ́run mọ̀ ẹ dúró pẹ̀lú àwọn ọmọ Ìgbò àbí kẹ́ dúró pẹ̀lú àwọn Fúlàní ẹ dúró pẹ̀lú wọn àdúró dè yín. If possible, if there's any possibility wípé wọ́n máa ṣe regional system of government tàdé mọ̀ wípé we are getting there díẹ̀ ni tẹ́ bá sọ pé ẹ lọ ẹ dúró yín Lagos State. Nothing should be assumed, especially from the content of this proposed bill, especially if it has the inclusion of Lagos State as part of any region. We demand a referendum to actually reflect the wishes of the people. Ani ẹ̀dúró yín. We the indigenes of Lagos State do not wish to be part of the regional state as being proposed in the bill, returning Nigeria into regional government. Kò sí wàhálà. Our leaders and traditional rulers opposed it in 1953, and we gained respite in 1967. We, offspring of our heroes past, will not accept it. Kò sí wàhálà ẹ dúró yín. Ó kàn tó lóun ò bẹ́ẹ̀ sàn ṣe àti díẹ̀ wá ẹ̀. Okay. Ó kàn yín tó lóun ò bẹ́ẹ̀ sàn ṣe àti díẹ̀ wá ẹ̀. Okay. Àwọn tó bá mọ òwe yẹn wọ́n bá mi kọ sí comment section. We enjoin our representatives in the National Assembly to consult with the elder statements. We enjoin our representatives in the National Assembly to consult with the elder statement and stakeholders before taking any action on the bill. This is beyond the ruling party and state government affairs. Lagos State cannot be brought into nothingness through the Southwest region proposal by the bill. Kò sí wàhálà. N táwọn náà ti sọ ni. Táwọn náà ti yẹn kékeré mo kàn fẹ́ kà ń bẹ̀ because àmọ́ lọ́rọ̀ tiwọn kò wá rẹrun. N táwọn kan sọ ni pé breaking Northerners reject bill proposing return of regional system of government in Nigeria. Says Tinubu plan to dismantle North. Some Northern media influencers, including Arewa Twitter, have taken to social media to vehemently oppose the bill proposing regional government in Nigeria. Táwọn náà ti yẹn kékeré ní tiwọn. Ṣé mo pé mi ò bá wọn tán. Bó dẹ̀ yẹ pé jìbìtì làwọn ń lù. Wọ́n fẹ́ regional government. Wọ́n fẹ́ amend 1999 constitution. Wọ́n fẹ́ kí Nigeria divide. Wọ́n fẹ́ kí Yorùbá nation lọ. Wọ́n fẹ́ state police. Wọ́n fẹ́ restructuring. 5 options. Wọ́n fẹ́. The 5 options tí wọ́n filẹ̀ wọ́n fẹ́ wọn kan. Wọ́n fẹ́ ká wà lábẹ́ Nigeria ká ṣe máa ṣerú lọ. Wọ́n láwọn ò ní jajá. Ṣùgbọ́n wọ́n ní bá mi bomi ọbẹ̀ ajá kì í fi jẹ̀bà. Wọ́n lára àmú lọ sí mímu. Ṣùgbọ́n fat tó máa yọ lórí ọtí. Tax táwọn èèyàn bá san lórí ọtí. Lẹ́tà wọ́n bá ṣe fàájì tán ní South West. Tàdára wa lára yá tán. Gbogbo tó bá yọ wọ́n lè bá wa pín. Ṣó clear. Wọ́n lè bá wa pín àbí. Kò sí wàhálà kékeré lọ́rọ̀ tí wọ́n yẹn. Ọlọ́run àmọ́ lọ́rọ̀ tí wọ́n kò lọ́dọ̀ tèmi ò kò wá rẹran.
Yorùbá ní ká ṣe ra wa lóṣùṣù ọwọ̀ ká dúró pé in unity we stand gàgà ọwọ̀ kan ló máa ṣe ń ṣẹ́ òṣùṣù ọwọ̀ yìí sí àti ṣẹ́ káwọn ẹ̀kẹ́ anybody fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ká dúró papọ̀ ká ṣe ra wa lẹ́yọ̀ kan tàbá wa rẹ̀ ti sọ pé òun ò dúró tì wá bèbí ti ṣẹ́jú ojú ti là èyí tó bá sọ pé òun ò lọ kó dúró ẹ̀ ẹ̀dúró yín minority ni yín Lagos State yẹn náà ẹ̀ tún padà pín ni ebi Yorùbá ni yín àwọn Ìjẹ̀bú á dìde àwọn orí ò ní gbà fún yín ẹ̀ tún bẹ̀rẹ̀ sí bára yín pọ̀ mọ̀ gánà lẹ́yìn tí wọ́n tún pín tán ẹ̀ tún bẹ̀rẹ̀ ní agbolé ságbolé ẹ̀ bẹ̀rẹ̀ sí bára yín fa wàhálà ṣọ́gbà àwa tó kù opportunity yẹn bá yọ tó bá ń gbé ajá wọn gbéra kí ni mo sọ fún yín tó bá ń gbé ajá wọn gbéra a ti gbéra tán kí ni mo sọ a ti gbéra a ti lọ Yorubawuyi lórúkọ tèmi o Yorubawuyi ni mo ń jẹ́ I am the one and only Akalolo of Yoruba land obiṣẹ́ kakini bíṣẹ́ Akalolo ni mí tí mò ń ṣe mo rọ́jú ṣe ni kíyà má jẹ àwọn ọmọ tó ń bọ̀ káwọn tó wà nílé ríṣẹ́ káwọn táwọn mìíràn ká lè wálé Yorùbá nation gba tó ń bú Yorùbá nation wọ́n forí gbági ni o àwọn alálẹ̀ ń sẹ̀ wọ́n ní kò fún wọn ọba gúúsì àbí kí náà pè tó bọ́lá tó bú Yorùbá nation níjọ́ kìíní àná last internet padà lánà wọn lórí ni gba àwọn blogger wọ́n ń ṣanwọ́ sọ́ba alábẹ́ báyìí ni fùrọ̀ ọba náà ń ṣanwọ́ sí àwọn ní òwò ọba lọ́wọ́ àkàbíyèsí ọlọ́ba ilẹ̀ Yorùbá. If you have not subscribed to my YouTube channel, just press your subscribe button kẹtẹ notification bell ní ajá ò ní gbé wa lọ́mọ lọ o wọ́n ti kẹ́pọ̀ àwọn olórí wa wọ́n ti kẹ́pọ̀ wọn sórí láńtà ní ìlú jù báyìí lọ. See you on my next show. Thank you. Yorubawuyi ni mo ń jẹ́.